tó bá ti máa ń tẹ̀lé ìkànnì iléeṣẹ́ The FM Herbal Ventures, wàá ti rí i pé mo máa ń sọ fún ọ pé méjì léwé ọ̀mísínmísìn. Mo máa ń sọ pé ọ̀mísínmísìn wà tó ń fà nílẹ̀, ọ̀mísínmísìn sì wà tí Yorùbá máa ń pè ní ọ̀mísínmísìn gogoro. Ìyẹn ọ̀mísínmísìn tí kì í ṣe ìtàkùn, tó jẹ́ pé bí igi ló ṣe máa ń rí. Ọ̀mísínmísìn yìí ó ní Yorùbá máa ń pè ní ọ̀mísínmísìn gogoro. Yorùbá máa ń pè ní ọ̀mísínmísìn gogoro. Ládùúgbò wa ń bì, ọ̀mísínmísìn gogoro náà máa ń pè. Kì í fà ńlẹ̀. Yorùbá máa ń lò ó bí wọ́n ṣe lo ọ̀mísínmísìn, ṣùgbọ́n ìyàtọ̀ wà nínú bí wọ́n ṣe máa ń lò ó. Ọ̀nà rẹ̀ ò ní dí. Bọ́nà ẹ̀dá bá dí tán yányán, Yorùbá máa lo ọ̀mísínmísìn gogoro fún ìtajà. Àwúre ni, awọ́rò ni, afèrò ni, afáre ni. Yorùbá máa lo ọ̀mísínmísìn gogoro fún. Ìlò ọ̀mísínmísìn gogoro pọ̀, ó kọjá téèyàn sọ ní fídíò kan ṣoṣo. Ṣùgbọ́n ẹ gbọ́ ná, kí ni wọ́n ń pè ládùúgbò rẹ? Orúkọ wo ni wọ́n ń pè? Dákun bá mi fi sínú comment section. Ó fẹ́ pè mí 090 65 63 61 84. Àlàáfíà o.